kì í dé. A dúpẹ́ torí pé àwa ni a lọ ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ̀yin sì ni a padà wá bá ní ọ̀sẹ̀ yìí. Ẹ ṣeun, ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. Olúwadámilọ́lá Àlàmú ni orúkọ tèmi, tẹ̀yin tèmi mọ̀ mí sí Adéọlá Akéwì, èmi lọmọ Barí Ọlá Ìpọ̀nà, ọmọ elépo régérégé ojú omi. Báyìí ni wọ́n ti máa kí yín padà sí orí ètò wa, ètò yín 20Gogoro. Ní ọ̀sẹ̀ tó kọjá, a sọ wípé òwe tí a ó máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí, òun ni àgbàrá òjò lóhùn oníléwó, onílé ni ò ní gbà fún. A sì fi léde wípé kí a fi èsì amóhùnmáwòrán oníṣẹ́jú kan péré kí a fi ránṣẹ́ lórí ẹ̀rọ WhatsApp yìí. A sì adúpẹ̀pẹ́ òkun, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún èsì tí ẹ fi ránṣẹ́. Ẹ jẹ́ kí a wo àwọn èsì tí a fi ránṣẹ́ sí wa. Ẹ kú dédé wòyí. Mo ní nǹkan láti sọ̀rọ̀ nípa òwe ọ̀gbàrá òjò kò lóhùn oníléwó, onílé ni kò ní gbà fún. Lóòótọ́, ìwọ ló ní gbà, ọ̀tá ò lóhùn ọ̀bá yé ẹ jẹ́, ẹni bí olóhùn ọ̀sọ́ ayé ẹ di dáadáa, ṣùgbọ́n ìwọ ló ní gbà kí ọ̀tá bá yé ẹ jẹ́. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ báńdíìtì wọn sọ pé àwọn wá bà ilẹ̀ Yorùbá jẹ́, ṣùgbọ́n àwa Yorùbá la ó múra tán, la ò ní gbà fún wọn. Orúkọ mi ni Ọmọṣọlá Rachel. Bí òwe yẹn ṣe yé mi ni pé ènìyàn ní láti protect ara ẹ̀ kí ọwọ́ ọ̀tá má bàa rí mú. Ayé ò ní pé àwọn ò ní ṣèkà, but èèyàn ní láti protect ara ẹ̀. Ẹ ṣeun, adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo èsì tí ẹ fi ṣọwọ́ sí wa. Adúpẹ́ bí ẹ ti yọ̀ sọ́tún tí ẹ tún yọ̀ sósì. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé ìbẹ́pẹ kò ṣeé jẹ lódidi àfi bí a bá là á. Ìdí nìyí tí a fi mú ọ̀jọ̀gbọ́n, tí a fi mú amòye, tí a fi mú àwọn àgbà wípé kí wọ́n wá bá wa pẹ̀tù sí ohun tí à ń gbé ní àgbéjùlẹ̀ bí igi eléèrà yìí. Ta ni àlejò mi yìí? Olùdarí eré ni wọ́n, tí wọ́n ti darí ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò tí mo lérò wípé ẹ̀yin fúnra yín ti máa jẹ gbádùn dáadáa ní ọ̀kẹ́ àìmọye ìgbà. Àlejò mi yìí wọ́n tún jẹ́ amòye torí wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó wà nínú èdè Yorùbá, agbáṣàlárugẹ ni wọ́n, olùfẹ́ èdè Yorùbá sì ni wọ́n bákan náà. Ta ni àlejò mi tí mò ń dárúkọ yìí? Ẹ jẹ́ kán máa wọlé bọ̀. Orúkọ mi ni KAYODE Adébayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí King Àlùbáríkà. Olùdarí eré ni mí, olóòtú eré ni mí, òṣèré orí ìtàgé gangan ni mí. Ẹ káàbọ̀, inú mi dùn wípé a ti ẹ̀ pè yín, ẹ sì jẹ́ wa, ẹ fojú kéré wa pé kí làwọn ọmọ kéékèèké yìí ń ṣe ibo láti ń bọ̀ ibo lọ. Ẹ ṣeun, adúpẹ̀pẹ́ òkun. Ṣé ẹ wá rí báyìí sí wípé mi ò parọ́? Ẹni bá ń parọ́ ló máa lẹ́lẹ́rìí òun wà láǹdá. Ẹlẹ́rìí tèmi, ẹ rí pé ẹ̀rí tèmi ó fojú hàn dáadáa. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé eré orí ìtàgé kí ló dé tó jẹ́ eré orí ìtàgé lẹ́yìn yàn láàyò? Torí ọ̀rọ̀ yìí tá bá sọ láti kékeré ló ti máa ń jáwọ́ jùsẹ̀ nínú mi pé kí ló ṣe èèyàn kàn máa wò ṣùṣá ní eré orí ìtàgé, kí ló ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ bẹ́ẹ̀? Ẹ ṣe olóòtú. Nǹkan tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ibi orí dání sí là ń gbé. Èyí ò lè sáré ju kádàrá lọ. Àyànmọ́ yẹn ó ṣeé ṣe kó má lè yí padà. Lóòótọ́ mo kàwé, mo ní dìgírì ní yunifásitì ní Ọlábísí Ọlábàdé yunifásitì lóṣù. Àmọ́ láti kékeré yẹn náà ló ti wà nú ẹ̀jẹ̀ pé iṣẹ́ yìí ni. Torí mo ti máa ń ṣe, mo máa ń kọ, mo ti máa ń ṣeré pa láti church, láti gbogbo ibi tí bá dé máa mọ̀ pé ó wà lára. Ẹ máa dá yàtọ̀. Ṣé ẹ rí báyìí sí, mo tún ti rí kọ̀ọ̀kan, wọ́n ní àgbọ̀n ní tán lórílẹ̀ o. Mo tún ti rí kọ̀ọ̀kan, wọ́n ní kádàrá ò ṣeé kọ̀ láì gbà, bí báwo lẹ sọ́tán nìsín. Ṣé ẹ rí báyìí sí, mo tẹ̀ tí ń kẹ́kọ̀ọ́ kó tiẹ̀ tó di pé mo béèrè ìbéèrè tá a wá fún gan. Yàtọ̀ sí èyí, ṣé ẹ máa ń ní àwọn ìdojúkọ? Torí mo máa ń gbọ́ pé kò síṣẹ́ kan tí ò ní ìdojúkọ títí ẹ̀. Yálà èèyàn tiẹ̀ kódà kéèyàn máa rúpò gan, èèyàn máa ní ìdojúkọ. So ṣé ẹ láwọn ìdojúkọ kan tàbí méjì tẹ́lẹ̀ bá mi sọ fún àwọn aráalé tí wọ́n wò yín lọ́wọ́ báyìí? Wíwá tàwa sáyé gan, àwa sáyé láti máa ní ìdojúkọ ni. Mi ò rò bóyá wọ́n sọ fún wa pé bá ṣe lọ sílé ayé akọ̀fẹ́ lọ gbádùn ni.
wọ́n sọ pé a fẹ́ lọ ṣiṣẹ́ gbádùn. tó bá sọ pé àwa ń sọ̀rọ̀ ọ̀run dáńdé wọ́n là máa ṣiṣẹ́ rí ọ̀run yẹn gan ni. kábíyèsí Olódùmarè. kò wá síṣẹ́ tí ò sí dojúkọ so ìdojúkọ tiwa ó wá pín sóríṣiríṣi ibi tó bá ṣe wá rí sí nìdó ó ń jí láàárọ̀ gan tó mọ̀ pé ó jí báyìí Ọlọ́run ó ṣe ìdojúkọ kan ni ó tún fẹ́ sùn gan bó ṣe fẹ́ sùn gan Ọlọ́run ó ṣe mo fẹ́ sùn ó dọwọ́ ìdojúkọ kan náà nìyẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àlá yẹn ìdojúkọ náà nìyẹn bẹ́ẹ̀ ló ṣe rí. èyí ló fìdí ọ̀rọ̀ àwọn àgbà múlẹ̀ pé ibi téèyàn bá rìn dé ló máa rí mọ́ ẹ ṣeun gan adúpẹ́ pẹ́tẹ́ ìdáhùn ìbéèrè yẹn ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀. ó wá ní ìdí kan tí a ṣe gbé yín wá. ẹ jẹ́ mọ̀ wípé Yorùbá ní bí kò bá nídìí obìnrin kan kì í dédé jẹ́ kúmólú bó bá ilé jẹ́ kúmólú a jẹ́ wípé ikú ti mú akọni ilé wọn lọ ó nídìí pàtàkì tí àwa náà fi wá sí iwájú yín lónìí kọ́rọ̀ wa má sì dàbí ẹlẹ́wù ẹ̀tù òun ṣe ní ká sáré rán nǹkan tá a bá wá ẹ ṣeun òwe kan ni a fi sílẹ̀ la fi síta fáwọn èèyàn láti sọ ìtumọ̀ rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan báyìí ó dẹ̀ ti ń mì lògbòlògbò kódà ó ti dòkun ó ti dọ̀sà a sì gbé ládùúgbò lọ síbẹ̀ àárí pọ́n àárí gbọ́n gbẹ ó ńlá ní pé ká wá bá yín wípé kẹjọ kẹ bá wa yànnàná òwe yìí òwe náà lọ báyìí wípé àgbàrá òjò lòun ò ní léwó onílé ni ò ní gbà fún ṣé nǹkan kan wà tẹ́ lè bá wa sọ fún àwọn aráalé nípa ẹ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ mú báyìí òjò gangan lágbára òjò tó bá ti wá di àgbàrá òjò tó tún lágbára ni tó wá jẹ́ kágbára yẹn lágbára. bẹ́ẹ̀ni. ṣé wàá rí gbogbo ibi tó fẹ́ gbà ilẹ̀ eré ni fómi. ibi tó wà tómi bá lò fẹ́ kọjá kò sẹ́ni tó máa dín. bẹ́ẹ̀ni. so ìyẹn ni Yorùbá máa fi sọ pé àgbàrá òjò yẹn kò lówó onílé wò torí bẹ́ẹ̀ ló fẹ́ gbà. bẹ́ẹ̀ni. onílé ló máa jẹ́ kí ìpìlẹ̀ ilé òun ẹ̀ kí foundation ilé ẹ̀ ilé ẹ̀ yẹn kó ti mọ́ dáadáa láti ilẹ̀ torí tómi bá fẹ́ kọjá àyàwó náà tiẹ̀ kò ní gbàbẹ̀ yẹn kọjá tó túmọ̀ sí pé ìwọ ló ní gbà ẹ̀ ìwọ ló máa gbé bó ní gbà bá ṣe pé igbá ẹ̀ ló ṣe máa bá gbé. ló ṣe máa bá gbé. torí ẹ̀ ní so àgbàrá òjò tó lóun onílé yẹn máa jẹrẹ ẹ̀ ló dúró máa dúró báyìí. bẹ́ẹ̀ni. kó má bàa gbé lọ. ó máa dúró lódidi. bẹ́ẹ̀ni. tó túmọ̀ sí pé ìgbé ayé ò lè lóun ò ní fẹ́ ni lọ èèyàn ló máa dúró. Báwo wá ni a ṣe lè lo ọ̀rọ̀ yìí nínú bóyá nínú gbólóhùn àbírú ìṣẹ̀lẹ̀ wo láti lè lò ó? Ká wá sọ pé ìṣẹ́ ń ṣe èèyàn ebi ń pa èèyàn ebi olóhùn ò ní pa ẹ o ìṣẹ́ rẹ́dì láti ṣe èèyàn ìwọ ló máa lọ ṣiṣẹ́ kó lè jagun ìṣẹ́ ni wàá pẹ́bi mọ́nú kó ibi bá lè pa ẹni wàá ṣe iṣẹ́ kó lè jagun ìṣẹ́ wàá ṣe rẹ̀ wàá dúró báyìí pé jẹ́ ń tètè solidify jẹ́ ń tètè dúró déédéé kó tó di pé ìyà tó ń bọ̀ wájú yìí á máa jẹ̀yàn mo tó bá ti ṣiṣẹ́ ó ti jàre iṣẹ́ ẹ̀ ó ti lówó lọ́wọ́ wàá ṣe bó ṣe wù ẹ́. ẹ jẹ́ kí n yá èdè ẹnìkan lò ẹ tún gbé mi débẹ̀ kódà mo tún rí kọ̀ọ̀kan báyìí wípé ẹni tí ò bá ṣiṣẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sọ́tọ̀nsìn ẹni ṣiṣẹ́ ló jàre ìṣẹ́ ẹni tí ò bá ṣiṣẹ́ ṣe ń gba ara lé pé ebi á pa á ti pọ̀mọ̀pọ̀mọ ètè ẹ̀. ẹ ṣeun adúpẹ́ pé a pè yín ẹ sì jẹ́ wa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ ìṣítí tó tiẹ̀ tún tinú òwe yìí jáde fún wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ lè bá mi sọ fún àwọn aráalé ní ṣókí ní àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí torí èmi fúnra mi ìkànnù wọn lèmi ti kálára mi jẹ́ torí mo ti ń wò yín láti kékeré. Ṣé ẹ lè bá mi sọ nǹkan tí a lè máa wojú lọ́nà fún bóyá ẹ ti níṣẹ́ kan tí ẹ ti ṣe báyìí àbí tí ẹ ṣì ń pilẹ̀ rẹ̀ lọ́wọ́ tẹ́ lè bá mi sọ fún àwọn aráalé. Kò sígbà tí a kì í pilẹ̀ nǹkan kò sígbà tá a kì í ṣiṣẹ́ torí a fẹ́ jàre iṣẹ́ ju gbogbo ẹ lọ gbogbo iṣẹ́ tó bá tọ́ wa jáde ẹ jọ̀ọ́ ẹ̀yin ọkọ mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin ará Canada ará US ará London gbogbo ibikíbi tó bá ti ń wò wá ẹ̀yin ti Nàìjíríà tiwa ń bí ẹ jọ̀ọ́ gbogbo iṣẹ́ tó bá tọwọ́ wa jáde ẹ bá wa wò kálùbáríkà léègùn kò ń ṣọwọ́ èmi nìkan gbogbo ibi tó bá ti ṣe ilẹ̀ káàárọ̀ òjíire táwọn
òṣìṣẹ́ wa bá ti ń ṣe tẹ́ bá ti ń rí ẹ bá wa bọ̀wọ́ lù ẹ bá wa wò ẹ jọ ebi ò ní pa yín o. Ẹ̀ṣin ọ̀rọ̀ ni òwe, ẹ̀ṣin òwe òun ni ọ̀rọ̀, bọ́rọ̀ bá ti sọnù òwe la ó fi wá. Àgbàrá òjò lóhùn onílé wó lóòótọ́, onílé ni ò ní gbà fún. Ẹ̀yin aráalé, mo lérò wípé ẹ rí nǹkan kan tàbí méjì dìmú nínú ohun tí àlejò wa ti sọ ṣáájú nípa òwe tí à ń gbé yẹ̀wò lónìí. Mo sì lérò wípé ẹ jẹ̀gbádùn ètò tòní. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ojú tẹ́ ẹ fi ń wò wá kò kúkú ní fọ́, etí tẹ́ ẹ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. Kí n tó ṣẹnu mi ní déédéé ṣíbí, kí n tó ṣẹnu mi bó ṣe wà. Lọ́sẹ̀ tó ń bọ̀, òwe tí a ó máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí a ó máa yẹ̀ fínífíní, òun ni àdàbà ọ̀nà ní à ń kùngbẹ́, igi dá, ẹyẹ fò. Ẹ sì má gbàgbé láti fi èsì amóhùnmáwòrán oníṣẹ́jú kan péré ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp yìí. Èmi ni tiyín ní tòótọ́, Olúwadámilọ́lá Àlàmú, òun ni orúkọ tèmi tí ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ mí sí, Adéọlá Akéwì. Kí ó tó di ìgbà mìíràn tí a ó tún máa pàdé, wọ́n ní sìmí títí láwo sìmí títí, sìmí jìnnà láwo sìmí jìnnà. Kásìní títí kò dàbí kásìní pẹ́ títí, kásìní pẹ́ títí kò dàbí kájọ lápérò rere, àpérò rere kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ ká ní. Kó tó tún dijọ́ mìíràn tí a ó máa pàdé, ọjọ́ mìíràn ọjọ́ ire, ó dàbọ̀ o.